A'udhu billahi minash shaitani rajim. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ní orí ètò Ààrẹ Almaroof. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ni kí ẹ lè máa rí update mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button, ẹ follow mi lórí YouTube, lórí Ààrẹ Almaroof TV2, lórí Facebook, ẹ follow mi lórí TikTok Ààrẹ Almaroof Aláàfin Washington. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹni mo tún gbede láàárọ̀ yìí, a kú Àlàjá Jímọ̀. Ṣé rí fídíò tí ẹ máa wò ó sìn, wọ́n pe àáfàá yìí ní ìmáàmù igi ogun, ọmọ Ọ̀yọ́ ni ìmáàmù igi ogun. Ẹ máa bá mi wo fídíò wọn. Ṣé rí division tí à ń ṣe ní ilẹ̀ Yorùbá ó ń dá wàhálà lẹ̀ gan. Àmọ́ mo fẹ́ wá béèrè nǹkan kan lọ́wọ́ gbogbo àwọn àáfàá internet, àwọn àáfàá internet tí wọ́n ń jà left and right, tí gbogbo wọn fi ìjà ẹ̀sìn tó fẹ́ fi báyé jẹ́, ní ìtí ebi ń pa àwọn èèyàn ní Nàìjíríà yìí, tí à ń jẹ àwọn èèyàn, tẹ́ni tó tún ní jẹnẹrétọ̀ ńlé tí kò lè lo epo, kò síná, kò sómi, kò sówó, kò sọ́kọ, kò síyàwó. Ìyàwó ò mójú ọkọ mọ́, ọkọ gan ò mójú ìyàwó mọ́. Bàbá ò gbọ́ tọmọ, ọmọ ò gbọ́ ti bàbá. Ìyàwó ò gbọ́ tọkọ, ọkọ gan ò gbọ́ ti ìyá. Ọmọ gan ò lísìtì sáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ mọ́. Ní àwa kan wá kóra wa jọ, àwa ń ja ẹ̀jẹ̀ ẹ̀sìn. Ó wá yà mí lẹ́nu. Mo ti sọ kíní ní 2014. 2014. Mo rántí. Mo ní kó jọ torí Ọlọ́run wípé ta ni nínú àwọn àáfàá ẹlẹ́bọ, ta ni nínú àwọn wòlíì ẹlẹ́bọ, ta tún wá ní nínú àwọn adáhùn ṣe gangan èké, ta nínú wọn, most especially àwọn tó ń jà lọ́wọ́ lórí ẹ̀sìn, àtọkùnrin àtobìnrin. Ẹ má bínú o, àwọn ò ń dá sọ́rọ̀ ẹ̀sìn, àmọ́ torí pé wọ́n ti bí àwa náà sínú mùsùlùmí, ẹnìkan kò ní ká má sọ̀rọ̀ bí a lè má kéwú. Ta ni nínú wọn ló ti lọ sọ́run tó mú kọ́kọ́rọ́ àlùjànnà wá? Àáfàá wo ló ti lọ sọ́run tó sọ ẹni tó wọná rí? Mùsùlùmí wo ló ti lọ sọ́run ló ní ilé iná lówó, ilé ló wọ àlùjànnà? Kírísítẹ́nì wo, pásítọ̀ wo ló ti ní òun lọ sọ́run, òun wá dé ìgbà tó ń rí ibì kan àlùjànnà rè? Ìjọ́kíjọ́ tí àáfàá kan bá ti lè lọ tó dé tó padà wá, ìjọ́ yẹn la máa mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ òótọ́ ni. Bíbélì àwọn èèyàn ló print ẹ̀, Kùránì àwọn èèyàn ló print ẹ̀, kódà ìwé Fágan àwọn èèyàn ló print ẹ̀. ń tán sọ síbẹ̀ òun là ń gbọ́, adẹ̀ ń tẹ̀lé. Òfin ànábì gan ò gbá líle. Ẹ máa gbọ́ nǹkan tí àáfàá yìí sọ, àáfàá Aláàjì ìmáàmù igi ogun, ọmọ Ọ̀yọ́ Aláàfin ni. Ẹ gbọ́ níbi tí ìlú tó jẹ́ Ọ̀yọ́ in general wọ́n divide ara wọn, wọ́n dẹ̀ ti school fún 15 good years, tí kò ń ṣe school ẹyọ kan, tí ò ń ṣe méjì, tí ò ń ṣe mẹ́ta, lórí ìjà ẹ̀sìn nílùú Nàìjíríà nìyẹn o, nínú ilé wa gangan nìyẹn o, nínú ilé wa gangan ó nìyẹn o. Wọ́n dẹ̀ ti school 15 school, àwọn ti school more than 15 years. À ń pera wa ní àfijó. Ní last week tí mo jáde, tí mo ní ìkan nínú àwọn ọba wa ó tẹ ojú àwọn ìlú kan mọ́lẹ̀, níbi tíjà ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Bọ̀ àwọn tó rí wọn pé wọ́n understand nǹkan tí mò ń sọ. Àwọn aláàbọ̀ làákàì wọn understand nǹkan tí mò ń sọ. Ìjà ẹ̀sìn, ìjà ọba, ìjà olórí, mélòó nínú wọn ló ti lọ sọ́run tó mú kọ́kọ́rọ́ àlùjànnà wá? Ṣé wọn ò ní kú mọ́ ni? Ẹjọ́ tó lọ mo kàn béèrè ni o. Ṣé wọn ò ní kú mọ́ ni? Ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ tí Aláàjì igi ogun sọ. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ yín, ẹ follow mi. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Akọ́lá Jímọ̀ ẹni. Thank you very much. Ìgbà ọmọ ọba nílé ìwé tí ó lọ láàárọ̀ kùtù. Rìsọ́ọ̀tì
nípa títí sùkú pa táwọn ọmọ tó fọ́ọ̀lù sáwọn iléèwé tíjọba ti pa láti bí ọdún bíi 15 sẹ́yìn láàyè ọmọ ọdún 6 tó múra àti wọ skul, ọmọ ọdún 7 tó múra àti wọ skul, ẹ wá fi ọdún 15 nìkan ọmọ wọn ti máa dọ́mọ 21 years. Rìsọ́ọ̀tì rẹ̀ ní gbò lé Ọ̀yọ́ West bíi 16, Látìbà bíi 16, lọ́yọ́ East bíi 17. Látara kí ni ẹ ń jà sí ilé wa, báńdìrì wa, kíní kan wà láti ọdún 16 ọ̀wá sí èrè kan káwá rírú ẹ̀ káwá dákẹ́ ajẹ́ pé ntọ́lọ́hún wí kò yé wa. Kí la wá ṣe láyé wàlà mẹ́sì alánàlẹ́bí iná ó sílà ilé iye Kùránì lọ́sọ bẹ́ẹ̀ á bí ọtọ̀ ọjà fà á nígbà tó rí tí ó da sọ́ọ̀kọ̀ dẹ́nu ẹ̀ sígbà tó sì rí tó dá sókè ẹ̀kárì wàlà mẹ́sì alánàlẹ́ mùrùsẹ̀lì á tún wá bí ẹni tá a rán sí ìpè ṣe wọ́n jíṣẹ́ àyà yẹn ní ìjánu fáàfáà tí ó fi máa makílọ́dẹ́. Kùránì ní inna alakinakum min dhakari wa unsa. Ya ayyuhan nas. Ẹ̀wọ̀n lọ́rùn. Inna khalaqnakum min dhakarin wa unsa. Tọ́lọ̀ ń bá fẹ́ bá kìrìsìtẹ́nì ẹlẹ́bọ àti mùsùlùmí sọ̀rọ̀ Ọlọ́run nínú yá ayọ́ alẹ́ nínú àmànú. Ọlọ́run ní kó mọ̀ pẹ̀yìn onígbàgbọ́ òdodo. Kí ló dé tí ó sọ gbọ́dọ̀ Ọlọ́run tó pé Kùránì kalẹ̀. Ó ti sọ fún apá àgbáyé, Ànábì bá Kìrìsìtẹ́nì gbé, Ànábì bẹ́lẹ́bọ gbé. Sallallahu alaihi wasallam. Tọ́lọ̀ bá ti fẹ́ sọ̀rọ̀ mí, tó bá fẹ́ rí fáà sáwọn obìnrin, yóò clarify rẹ̀. Àmọ́ gbọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀mọ́sẹ̀lẹ́yàmẹ̀yà. Ọlọ́run ọ̀wá pé mọ̀ pẹ̀yìn onígbàgbọ́ òdodo. Ọlọ́run gbogbo ẹ̀yìn àdàlú ìtumọ̀ ẹnu. Ọlọ́run ní gbogbo àdàlú pọ̀ yẹ́yẹ́ farabalẹ̀ gbáàrin kó lè gbọ́ ìtumọ̀ pọ́lọ́run èé sọ̀rọ̀ kọ́ mọ́mọ́ ìtumọ̀ tí ń sọ. Níjọ́ Ọlọ́run fẹ́ sọ fún wa pé wákìlọ́ kọlù ọ́ tọ́pọ̀ máa fi jí ó ní ọ́ tọ́pọ̀ ọ̀fẹ́ rọmọ Ọ̀yọ́ West oríire àdàrú ni tọ́jọ́ máa tìbà tọ́ ọlọ́ọ̀fẹ́ rọmọ lọ́ra ọjọ́ máa lọ́ra ọlọ́ọ̀fẹ́ bá ọmọ àkòyí ṣe mùsùlùmí àyà Kùránì yìí wọ́n náà lè lọ kà á ọlọ́ọ̀ní mọ̀ pé yóò yẹ èèyàn. Ìgbà mo fẹ́ dá yín ní fẹ́kàrí wà ó za mo ní káwọn kan máa jákọ́ àsìwọ̀kọ́ decide pọ̀ jákọ́ kí ló tó ń lo yẹ tí oríire àdàrú ni Ọlọ́run mọ̀ pé ò ní jóbi ilé ìfi nǹkan ọmọkùnrin sáré ìwọ obìnrin kí ló tó múra kankan sí gbogbo ntọ́lọ̀ ń dá fọkùnrin tó ní lọ́wọ́ ọ̀jú Ọlọ́run ni mo decide èmi ló wù mí bẹ́ẹ̀ ìwọ máa lọ ayé nígbà tó o bá ti ń ṣe wẹ́ẹ́ rẹ yóò lọ já sí wẹ́ẹ̀sì wẹ́ẹ́ rẹ yóò lọ já sí ìsì wẹ́ẹ́ rẹ yóò lọ já sáfìjì ó èmi mọ dákọ èmi tó o bá fi ìnira kan tọ́lọ̀ ń dá ó firi Ọlọ́run júwe fún wa mọ dá yín lákọ mọ dá yín lábẹ́ waja'alnakum shuhuban wa qaba'ila èwo lóhùn lítàáràfù mọ wá dá yín kó kálukú yẹn wá fọ́ọ̀l sílùú ọ̀tọ̀ọ̀tọ̀ sí ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ lọ ayé máa lọ ọjọ́ máa fi jí ó ìwọ lọ ayé máa lọ ọjọ́ mọ Ọ̀yọ́ West ìwọ lọ ayé máa jọmọ ọba
ìwọ lo ayé máa jọ máa bá sọ̀run ìwọ lo ayé máa jọ máa gé ogun ìwọ lo ayé máa jọ máa lágúnà ìwọ lo ayé máa jọ máa sàmù ìwọ lo ayé máa jọ máa gbá kiri ìwọ lo ayé máa jọ máa sàlẹ̀ Ọ̀yọ́ ìwọ lo ayé máa jọ máa lọ́ra ìwọ lo ayé máa lọ ọjọ́ máa wẹ́ ẹni ọba rẹ̀ láwẹ́ ibi Ọlọ́run ni ọba rẹ̀ ni ẹni ọjí ọmọ àfijíó ibi Ọlọ́run ni ọba rẹ̀ nu ẹni ọjọ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹni ọjọ́ ọmọ ìsàlẹ̀ Ọ̀yọ́ ibi Ọlọ́run ni ọba rẹ̀ nu Ọlọ́run wá ń lítà ààrà fún kí lọ́kẹ̀mí Ọlọ́run nípa alágbájá wá ti wẹ́sì just for identification. Ibi ẹgbàra yìí wò tó bá dálì kìyàmọ̀ Ọlọ́run ní béèrè sábìjí ó ní ọ́ anta muslim am kafir ọkùntọ́kọlọ́run Ọlọ́run ní béèrè sọmọ àṣàlẹ̀ Ọ̀yọ́ ní ọ́ bó lẹ́sẹ̀ ń kírun lọ́dọ̀ yìí sọmọ fìdítì ní ọ́ Ọlọ́run ní béèrè Kùránì ní Suratul Hujurat nígbà Ọlọ́run abẹ́ parí ẹ̀ kí lọ́wọ́ wí abábìlàrín inna akramakum indallahi atqakum àmọ́ pàtàkì jàrábà lọ́dọ̀ èmi Ọlọ́run tó tóbi jù lọ́dọ̀ èlémi Ọlọ́run lẹ́ni tó gbé gbèsè ayé bẹ̀rù Ọlọ́run ayẹyẹ jó yé wa wípé a máa bára wa níbi Ọlọ́run ti lábára wa ìwọ jẹ́ kírísítẹ́nì ìwọ jẹ́ oṣẹ́ṣe ìwọ jẹ́ mùsùlùmí kò sí lọ́wọ́ òbí níbi Ọlọ́run ló ń kálukọ́ fọ́ sínú ọba yẹn ti useless yẹ lọ́wọ́ pé lágbájá kírísítẹ́nì ni lágbájá mùsùlùmí ni lágbájá Kùránì wa tí Ọlọ́run ọ̀kọ méjì rẹ̀ áyàtà kàyí náà ni wọ́n kà ní Saudi áyàtà kàyí náà ní Iraki ọ̀ka áyàtà kàyí ní Yíbò ọ̀ka áyàtà kàyí làwùsọ ọ̀ka kí wá ní nítorí irú gẹ àwọn àtìlẹ́ òwe pa kí lànàbí wa Muhammad wí mọ́dà ilà àsọ̀bíyà ẹ̀ka dísì yẹn fún mi dáadáa adábì ní laysa minna laysa minna kẹsàrà mi laysa minna kò ní bá ń wà lìjánná laysa minna tí mo bá wọnú ọgbà lìjánná tí mo bá ń pẹ́ ìjọ mi ẹ tẹ̀lé mi kò ní tẹ̀lé mi laysa minna ìjọ àdùn ló bá dé jagbó ìjọ ànábì ẹ kú oríire wọn ò ní kí mọ́ mi laysa minna ìjọ ọlọ́pàá pé wà ànábì yọ̀ǹdẹ́ ni ọba wú ọkọ tẹ̀lé ọ ìní káwọn tí mo fẹ́ kà yìí wọn ò ní jẹ́jọ́ mi wọ́n sára mi láyé mọ́dà ilà àsọ̀bí yàtì